ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi wá jáde. òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní lórí ìkànnì yìí òwe Yorùbá TV. òwe Yorùbá TV bẹ́ẹ̀ bá ti ń gbọ́ àwọn òwe yìí ẹ̀yin náà máa gbìyànjú láti subscribe kò náà ní kankan láti subscribe kò náà ní kankan. Yorùbá ní kú iṣẹ́ ni mo rí iṣẹ́ yá. eléyìí á máa jẹ́ ìwúrí fẹ́ni tí ń ṣe nǹkan láti tún máa tẹ̀síwájú láti máa ṣe sí i. ẹ máa subscribe sórí ẹ kàn kílíkì lórí subscribe button ó máa gbé aago kan jáde lẹ́gbẹ̀ẹ́ ẹ kílíkì lórí aago yẹn kò ní jáwó yín kò ní já dátà yín kò sì ní nǹkan tí yóò máa ná yín lóṣooṣù tàbí lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lọ́dọọdún. tẹ́ bá ti kílíkì lẹ́ẹ̀kan ẹ ti kílíkì náà nìyẹn. ntí yóò kàn máa ṣẹlẹ̀ ni pé bí mo bá ti upload fídíò míì báyìí yóò máa gbé wá fún yín pé tó Àkàndá tún ti fi òwe lẹṣin ọ̀rọ̀ míì síta o kò jù bẹ́ẹ̀ náà lọ. àkọlé òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní ẹ má bínú jàre àṣìwé ọ̀tá ti sọ ṣòkòtò bá músẹ̀ mi ò lọ́rùn lẹ́kùn. àkọlé òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní náà ni mo pè ní a ò fẹ́ ọ nílùú òní o fẹ́ dárin bọ́ ọ bá dárin ọ̀hún ta ni yóò bá ọ gbé. a ò fẹ́ ọ nílùú òní o fẹ́ dárin bọ́ ọ bá dá orin ọ̀hún tán ta ni yóò bá ọ gbé. ìṣẹ̀lẹ̀ tó dìtàn yìí ìtàn tó yí padà tó dòwe yìí ó wáyé ní àkókò ọba Ìlọrin ìyún Síta àkókò tí Síta ń bẹ lórí oyè nílọrin. yóò fẹ́ tó bí ọdún 1860 ẹ̀rí kó ti pẹ́ ọ̀rọ̀ ti fẹ́ sọnù òwe la fẹ́ fi mú jáde. eégún kan wá ń bẹ òkòtó ní jẹ́ eégún aláré eégún onídàáni eégún òkòtó ọgbà yìí púpọ̀ ìlú Sàárẹ̀ lára Ìgbómìnà lọ́wà. bẹ́ẹ̀ ni ìlú Sàárẹ̀ léégún yìí ti máa ń wá sáwọn ìlú Yorùbá tó kù. ṣàṣà làwọn ọba aládé tó gbajúmọ̀ tí wọn kì í pégún òkòtó kó wá jó fún wọn kó wá ṣeré fún wọn kó wá kọrin fún wọn. eégún tó gbajúmọ̀ káàkiri ìlú ni. ìyàtọ̀ eégún òkòtó wá ni pé bó bá kọrin kí ọba kan tàbí baálẹ̀ kan tàbí olórí ìlú kan tàbí bọ̀rọ̀kìnní ìlú kan tàbí olówó ìlú kan nílùú onítọ̀hún ẹ bá pè lélẹ́rẹ́ nísìn ó wá kọrin kí ọba yín tó bá dé ìlú míì tó lọ kọrin kí ọba míì yóò kọrin bú lára àwọn ọba tó ti kọrin kí tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn èèyàn máa rẹ́rìn yóò máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ yóò máa forin fi wọ́n ṣe yẹ̀yẹ́. wọ́n máa fi ọba tí tàbí baálé ọ̀hún wọ́n máa fi ṣẹlẹ́yà. ńgbò dijọ́ kan ìlú Ṣakí ló ti lọ kọrin orin tó wá kọ ní Ṣakí Síta ọba ìlú Ìlọrin ló fi báwí ló fi bú ẹ pé bó ló ṣe kọrin lọ́hùn-ún ní ẹ̀kí Síta ẹ̀rù sí ìjọba ẹ̀kí Síta ẹ̀rù sí ìjọba ẹ̀kí Síta ẹ̀rù sí ìjọba. ṣẹ́ẹ̀sì mọ̀ pé bá a ṣe yọ́ só ńlá ṣe yọ́ gbọ́ kò sí nǹkan tó pamọ́ lábẹ́ ọ̀run. má ṣe lóògùn mọ́mọ́ ìròyìn kan ọba Síta nílọrin pé ọgbọ́n tó kò tó wí ní Ṣakí níbi tó gbé lọ ṣeré ó bú ọ ó fi ọ wí sẹ́ńdẹ́. ọba gbọ́ ọkà ọba lára ó dùn ọba púpọ̀ pé èmi lòkòtó ṣe báyìí sí ọwọ́ amúralẹ̀dẹ̀ òkòtó pé ó ń retí àbọ̀ rẹ̀ ọ̀wù kò kúkú lọ́nà méjì tí ó gbà tí bá ń lọ Sàárẹ̀ tọ́jẹ́lu rẹ̀ Ìlọrin náà ni ó gbà kọjá ẹ yóò sojú èmi àti ẹ kéèbù àlọ́kọ́ jẹ́ta ń káàbọ̀ jẹ́ta nẹ̀ ilé làpótí jókòó dèdí yọba mi hàn yín. ṣẹ́ẹ̀sì mọ̀ pé ẹni tọkọ̀ dí sókè ti ń dẹ òkété wọn ò ní mọ̀ pé Ọlọ́run ọba ń dẹ òdì tiwọn náà. yíyọ tí òkòtó yọ sí lọrin
ọwọ́ ọba ló kó sí o. Ọba ti dè àwọn èèyàn sórígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ìlọrin bẹ́ẹ̀ bá ti rí ẹgbàá mú. N tó sì wà lẹ́mìí ọba Sítà nígbà náà ó fẹ́ pa ni. Yóò tójú ẹ̀ yọ̀dà yóò tẹ̀yìn ẹ̀ kíbàkọ̀. Ó ní òkòtó ńlẹ́ o, òkòtó ńlẹ́ o, mo gbórin tó kọ bú mi, mo gbórin tó kọ bú mi ń Ṣakí o, wá wòkè kó wọlẹ̀. Ní lọ ráyé mọ́ o, ní lọ́jọ́ kú rẹ pé o, gọ̀gọ̀ rẹ ti ń kábì, ó ti ń káwùsá ọjọ́ pẹ́. Ó kó di ẹ̀yìn lónìí, yọ ya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Ẹ̀gbọ́n tó kò tó tún sọ. Ó ní kábíyèsí ọba Sítà, kẹ́ ẹ pẹ́ kánrin kése o, kádé ọpẹ́ lórí kí bàtọ́ pẹ́ lẹ́sẹ̀ o. Kẹ́ ẹ tó pàṣẹ pé kí wọ́n pa mí, ẹ fún mi láǹfààní kí n kọrin kan káwọn abẹ́ni lórí ó tó bẹ́ orí òun kò lọ́rùn òun. Kábíyèsí ní orin kẹ̀, orin tó ọkọ̀ dáràn òtún lọ́ọ́ fẹ́ kọrin. Àfi ọ nílùú ọlọ́ọ̀ fẹ́ dárin, bọ́ bá dárin ọ̀hún ta ní ọ̀bọ gbé. Òkòtó mọ̀ kọrin o. Àkàndá mo lóko tó kọrin sẹ́ẹ̀. Orin tó kọ ní Ṣakí náà lọ́kọ. Ó ní ẹ̀kí Sítà ẹ̀rù sí ìjọba, ẹ̀kú Sítà ẹ̀rù sí ìjọba, ẹ̀kí Sítà ẹ̀rù sí ìjọba. Ṣùgbọ́n ta ni ó gbèrú orin bẹ́ẹ̀ nílọrin lójú ọba Sítà? Ta ni ó gbèrú orin bẹ́ẹ̀? Báyìí lọ́ba Ìlọrin àsìkò ọ̀hún pa òkòtó o, tí ọ̀rọ̀ òkòtó sì di òwe nílẹ̀ Yorùbá wípé a ò fẹ́ ọ nílùú ọlọ́ọ̀fẹ́ dárin, bọ́ ọ bá dárin ọ̀hún ta ni yóò bọ̀ gbé. Irúfẹ́ èèyàn wo ńlá parú òwe yìí fún? Ẹni tí ń sọ̀rọ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ ẹ̀ ò tà, ó tún wá lóun fẹ́ sọ sí ta ni ó dá lóhùn? Ẹni tí ń ṣe nǹkan tí nǹkan ẹ̀ wò wúlò, bóyá wọ́n ń rọ́jú gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó tún wá ṣe àṣejù àbọ́kọjá àyè. Ó wá ní ẹjẹ́ ń ṣe kan sí ìhàn ni àfẹ́ ń lù ọlọ́ọ̀fẹ́ dárin, bọ́ ọ bá dá tán ó ti rẹ́ni tí ó gbé ná, ta ni ó bọ̀ gbé? Tàbí ẹni tó wà láàrin àwọn èèyàn tí ò fẹ́ràn rẹ̀, ṣe mọ̀ pé kò sí ní tó lè ṣe tàbí kò sí ní tó lè mọ̀ ṣe lójú wọn. Èdè ni pé wọn ò fẹ́ tẹ́lẹ̀, wọn ò fẹ́ tẹ́lẹ̀, kò sí ní tí yóò ṣe tí yóò jọ wọn lójú. Ńlá fi pé àfi ọ nílùú ọlọ́ọ̀fẹ́ dárin, bọ́ ọ bá dárin ọ̀hún ta ni yóò bọ̀ gbé. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tàkókò yìí. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò, òun náà ni mo mú wáyé o. Pé ká rántí pé tẹnitẹni èkísà lọ́la tàn. Orò tá a bá ń ṣe tá a bá ń lé ọmọ kéékèèké sẹ́yìn, kò sí nǹkan méjì, irú orò bẹ́ẹ̀ yóò parun yóò sì wọ ọmọ ẹni. Èdè àti àṣà Yorùbá ò gbọ́dọ̀ parun. Ogún ìrandíran baba ńlá baba wa ni. Èdè Yorùbá dùn mọ́rán, àṣà Yorùbá gbayì púpọ̀. Yorùbá ní àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé jàǹtìrẹrẹ tá a lè fi máa pawó sápò tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Gbogbo wọn yìí lèmi Àkàndá padà wú jáde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti ti gbogbo ẹ̀yin ọmọlúàbí, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé. A nílò ìrànlọ́wọ́ yín, akíkanjú kan ò lè dógun sẹ́. Ẹ máa rí GoFundMe lórí Facebook page mi, lórí àwọn Facebook àkáǹtì mi. Àkàndá ọ̀rọ̀ 1, Àkàndá ọ̀rọ̀ 2, Àkàndá ọ̀rọ̀ 3 àti Àkàndá ọ̀rọ̀ 4. Ẹ máa rí lórí àwọn social media mi tó kù náà. Fáwọn tó wà lókè òkun wọ́n láǹfààní láti gbọ́nwó sí onítọ́rọ̀ oníkọ́bọ̀. Ẹ̀yin ṣe wà lórílẹ̀‐èdè Nàìjíríà náà tí èdè àtàṣà Yorùbá jẹ lógún torí pé ó mú àwọn èèyàn kan lọ́kàn táwọn náà lè fi èdè àti àṣà Yorùbá ṣeré. Ó wù wọ́n láti ṣe. Ẹ máa rí account number nísàlẹ̀ GoFundMe yìí. Ẹ̀yin náà lè gbọ́nwó sí láti bẹ̀. Èdè àti àṣà Yorùbá ò ní parun o. Ẹ bá mi sọ̀rọ̀ bóyá ẹ̀yin mọ ẹ̀sùn mọ́ba ló yín dáadáa. Ẹ súnmọ́ àwọn ìjòyè tí wọ́n mọ̀ tàn, tí wọ́n moríkì, tí wọ́n màṣà tàbí tí wọ́n mọ àwọn ibi tí wọ́n tọ́jú àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ìlú yín sí. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp
+1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní parun níhà ọ̀dọ̀ tèmi. Ẹ̀yin ńkọ́? Àjùwà ṣe o. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá.